Salaam alaikum. Mo rí fídíò kan tó ń go viral lórí social media ní ọ̀sán yìí pé wọ́n fi èèyàn kan jẹ ìmáàmù ní ààfin Ògbómọ̀ṣọ́ tí ọba Ghandi Afọlábí tí wọ́n fẹ́ nìyẹn jẹ ìmáàmù. Àwọn èèyàn wá ń pè mí pé Kábísọ́lá Alfa ṣé wọ́n ti yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni, kí ló ṣẹlẹ̀? Àkọ́kọ́, gbogbo ẹ̀yin fáǹsì ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ lọ fọkàn balẹ̀. Wọ́n lè yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo t'Ọlọ́run. Àfẹ́ni tí ó bá fẹ́ yọ ẹ̀mí ara ẹ̀. Kò sí ohun tó ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́. Àwọn náà ni wọ́n kí Jímọ̀ fún wa ní ọ̀sán yìí. So kò sí ohun tó ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́. Meanwhile, ẹni tí wọ́n fi jẹ ìmáàmù fúnra rẹ̀ láàfin, ó ti ṣàlàyé ara ẹ̀ pé àkọ́kọ́ kì í ṣe pé ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi òun jẹ. Ó ní wọ́n fi òun jẹ ìmáàmù ní ààfin ni. So ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Gbogbo ìjọ Mùsùlùmí pátá ló péjọ sí ààfin lónìí àti gbogbo àwọn aṣojú Mùsùlùmí láàfin. So ọ̀rọ̀ wa ń sọ lọ́jọ́ ìbílẹ̀ pẹ̀tọ̀. Àwọn ò ní ìmáàmù kan tó sì pàtó ní aṣojú tí ń wá sáàfin nítorí ẹni tí ń wá tẹ́lẹ̀ tó jẹ́ ìmáàmù ó ti gbé àwọn lọ sí kóòtù. So àwọn òsì lẹ́nu ní àwọn dẹ̀ bùkátà ẹlòmíì tí yóò wá láti ilé ayélujára tí ó sì ju ojú ilé ọmọ ẹni tí ó máa ṣàṣojú Mùsùlùmí ní ààfin. Ìlọ́fà tí bàbá fi ní kí wọ́n fi ní ṣe ìmáàmù láti wọlé fún ààfin. So ṣẹ́yìn náà ti wá rí pé kì í ṣe pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi jẹ ìmáàmù ààfin. So pé wọ́n fi jẹ ìmáàmù ààfin. Ó ní ọba ní àwọn nídìí ẹni tó wọ́n máa ránṣẹ́ ní ààfin. Tẹ́ bá wá wo ẹni tí ẹ wò rí pé wọ́n install yẹn, ẹ rí i pé òṣùká ìránṣẹ́ ni wọ́n wé. Tẹ́ bá wo irin tán gbé sí lọ́wọ́ náà, ẹ rí i pé irin wẹ́dà ni. So kì í ṣe pé ìmáàmù ni wọ́n fi jẹ o. Wọ́n fi jẹ ìmáàmù láàfin tí wọ́n máa rán níṣẹ́ ní ààfin ni. So òun náà sì ti ṣàlàyé ààrẹ. So ẹ má jẹ́ kí a bẹ̀rù, ẹ jẹ́ kí a fọkàn balẹ̀. Ṣé rí ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn, mo ṣe ń wákà kan fún wọn. Mo dẹ̀ máa fẹ́ kí gbogbo wa náà gbọ́. Mo ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹnu ọ̀kẹ́rẹ́ lọ̀kẹ́rẹ́ fi ń pekú. Ọlọ́run má jẹ́ kẹ́nu yín ó pa yín. Gbogbo ọ̀tá yín látòkè délẹ̀. Ẹnu wọn ni kò pè wọ́n sọ́run. Ẹnu ọ̀kẹ́rẹ́ lọ̀kẹ́rẹ́ fi ń pekú. Ọlọ́run má jẹ́ kẹ́nu yín ó pa yín. Gbogbo ọ̀tá yín látòkè délẹ̀. Ẹnu wọn ni kò pè wọ́n sọ́run. Hawla wala quwwata illa billah aliyil azim. Bismillah inna a'tayna. Bismillahir rahmanir rahim. Inna a'tayna kalikawzar. Fasoli li rabbika wanhar. Inna shani'aka huwa ni abutaru. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Gbogbo ẹni tó bá ní bulúkú tó pé òun fẹ́ dójú ti ìmáàmù Ògbómọ̀ṣọ́, Ọlọ́run á bá wa dójú tì. La hawla wala quwwata illa billah aliyil azim. Please subscribe to our YouTube channel, Kabisanra TV. Salamu alaikum.